nìkan nítorí pé ìwọ lọba tó ṣàǹṣàánú ọpẹ́ ńlá sí ọba dẹ́dà ṣẹ̀dá nìkan nítorí pé àánú rẹ̀ wà títí lódodo dájúdájú lórí ayé wa. Ofemi. Bàbá àjọ fún ẹnìkan ṣoṣo tó ń ṣohun ńlá fún ẹni tí ó fi ọgbọ́n dá ọ̀run tó tẹ ilẹ̀ rẹ̀ lórí omi tó dá ìmọ́lẹ̀ ńlá oòrùn láti jọba lọ́sàn-án bẹ́ẹ̀ni òṣùpá àti ìràwọ̀ láti jọba lóru ẹni yìí òun náà lọ́lọ́run wa tá à ń kí tá à ń yìn nítorí tí àánú rẹ̀ dúró láéláé àánú tó fi gbà wá tá a fi lọ láti jẹjọ la fi padà sórí àkọ́tún ètò Ohun Àwọn Kérúbù lọ́sẹ̀ yìí èmi náà ni Olúwafẹ́mi Daniel lórúkọ tèmi Ofemi ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò Ohun Àwọn Kérúbù. a sì ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin màmá àti bàbá tí Ọlọ́run lò fún ìtẹ̀síwájú ètò yìí tẹ̀sán ń tọwọ́ bọ ìṣúra yín màmá Ṣẹ̀gàndùgbẹ́ adúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin abiyamọ nítòótọ́ tí Ọlọ́run ń lò fún ìtẹ̀síwájú ètò yìí gbogbo ẹ̀yin ìjọ Ọlọ́run alààyè àti gbogbo ẹ̀yin tẹ̀ ń gbàdúrà fún wa gbogbo ẹ̀yin tẹ̀ ń pè wọlé sórí ètò yìí àtẹ̀yin tẹ̀ ń pè wá lẹ́yìn ètò àmọ́lóore adúpẹ́ lọ́wọ́ yín ẹ fi hàn wá wípé igi kan ò lè dágbọ́ ṣe a lè máa sọ ká tún máa gbọ́ra wa ká tún máa dá sí at the same time ẹ̀yin náà Ọlọ́run tún máa lò fún wa adúpẹ́ ẹ Ofemi ẹ níbẹ̀rẹ̀ ètò tòní a máa kọ́kọ́ lọ sí abala Centenary àkànṣe abala Centenary CNS at 100 CNS at 100 Cherubim and Seraphim Church at 100 a máa fi lè kí bàbá wa His Most Eminence Prophet Dr. Solomon Adegboyega Alao JP bàbá olórí CNS Unification Church Worldwide Pope Jọ Serafu ni gbogbo Ecclesiastical Council à ń kéyìn National Executive Council à ń kéyìn o Centenary Planning Committee yìí tí bàbá wa His Most Eminence JOA Ọládàpọ̀ tí wọ́n léwájú fún tí màmá wa Reverend Mother Esther Abímbọ́lá Ajayi tí wọ́n jẹ́ igbákejì alága fún gbogbo state chairman àti local division chairman akínyìn o àti gbogbo àwọn state chapters àti division akínyìn gbogbo ọmọ sẹ́ráfù pátápátá akínyìn fún ti àjọ̀dún Centenary CNS at 100 tí a ti wà lẹ́nu ẹ̀ tá ti pọ̀pọ̀ ṣe ṣe ẹ̀ tó ṣe àti lọ tá ti wà lẹ́nu àjọ̀dún báyìí àkẹ́yìn lórúkọ Jésù ẹ̀mí wa tó ṣe 100 á ṣe 200 láàyè lórúkọ Jésù abala Centenary la máa kọ́kọ́ rí kọjá sí abala Centenary la máa kọ́kọ́ rí kọjá sí lórí ètò tòní tá a bá wá padà dé a wà kọlu agbami ètò ní sàn-án ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ babaládùúrà ní Kọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjù ayé ẹtún ọ̀nà Olúwa ṣe ẹ kú àtàárọ̀ ẹ káàbọ̀ sórí ètò tòní. My Lord is great. My Lord is great. Hallelujah. We are celebrating 100 years. We give God the praise. Hallelujah. 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 Tiwandayo Cherub and Seraph. Oh. We are the light of the world. This is a Centenary without boundary. Kerubu ẹyọ. Kerubu ẹyọ. Seraph yọ. Tiwa tọpẹ́. Àjọ̀dún ọgọ́rùn-ún ọdún tí wọ́n yọ̀dẹ̀ o. Ẹ̀yẹ̀ra ọdún wo. Ẹ̀yẹ̀ra ọdún wo. Àwa Seraph tiẹ̀. Hallelujah, Hosanna, yeah. We are celebrating. We are celebrating 100 years. Hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. Cherub and Seraph, we are the light of the world. This is a Centenary without boundary. Bàbá o bàbá ọ̀run Èdùmàrè. Ayẹyẹ ọgọ́rùn-ún ọdún Kérúbù àti Séráfù ti bẹ̀rẹ̀. Hallelujah! Lọ́jọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún 1925, Mósè Orímọládé tún ọ̀la ṣe gba ìpè láti dá ẹgbẹ́ Kérúbù àti Séráfù sílẹ̀. Pẹ̀lú omidan Christiana Abíọ́dún Emmanuel, ọmọ bíbí Akíṣọ̀wọ́n, lórí àgbékalẹ̀ àti ìdásílẹ̀ ẹgbẹ́ onígbàgbọ́ ìyanu ńlá yìí nílẹ̀ Áfíríkà. Ìṣọ̀kan àwọn akọni méjì yìí ló ṣe kò kárí ìdásílẹ̀ ìjọ Kérúbù àti Séráfù. Pẹ̀lú ẹ̀ka káàkiri àgbáyé, àkórí ayẹyẹ ọgọ́rùn-ún ọdún wa ni. Ọgọ́rùn-ún ọdún láìsí ààlà. Oríṣiríṣi ayẹyẹ láti ṣètò fún àjọyọ̀ ọgọ́rùn-ún ọdún náà. Ìsọjí alágbára ní gbogbo ìjọ káàkiri àgbáyé. Ìdánilẹ́kọ̀ọ́ àti àpérò oríṣiríṣi tó kún fún ẹ̀mí. Ìrìn àjò ayẹyẹ láti Oǹdó, ìlú abínibí Orímọládé sí àgọ́ ìṣòfin l'Ékòó níbi tí
tí a ti pilẹ̀ ìjọ kérúbù àti séráfù. Olùkéde ìgbìmọ̀ ayẹyẹ 100 ọdún ti ìjọ kérúbù àti séráfù. Ọlọ́run Mósè Orímọládé tún wọn là ṣe. Ọlọ́run Captain Abíọ́dún Emmanuel ẹ̀yin lẹ fọ̀nà yèyí hàn wá o. La ṣe ń jó làwa ṣe ń yọ̀. Ire o, tiwa ti dayọ̀ ní. Ẹ wá wò wá kẹ́tún wá wò. Ire tiwa ti dayọ̀ ní. Àwa lọmọ Mósè Orímọládé tún wọn là ṣe. Ire tiwa ti dayọ̀ ní. Àwa lọmọ Captain Abíọ́dún Emmanuel. Ire tiwa ti dayọ̀ ní. Kérúbù Séráfù àwa ni yóò kẹ́yìn ayé. Ire Olúwa sọ tiwa ti dayọ̀ ní. Kérúbù Séráfù o. Àjọ ayọ̀ 100 ọdún. ṣojú ẹ̀mí wa. Everybody, Let's celebrate our centenary. it's time to Let's celebrate. celebrate our centenary. Gbogbo ọmọ Mósè ilẹ̀ fọ̀nà yèyí hàn wá o. La ṣe ń jó làwa ṣe ń yọ̀. Ire o, tiwa ti dayọ̀ ní. Ẹ wá wò wá kẹ́tún wá wò. Ire tiwa ti dayọ̀ ní. Àwa lọmọ Mósè Orímọládé tún wọn là ṣe. Ire tiwa ti dayọ̀ ní. Àwa lọmọ Captain Abíọ́dún Emmanuel. Ire tiwa ti dayọ̀ ní. Kérúbù Séráfù àwa ni yóò kẹ́yìn ayé. Ire Olúwa sọ tiwa ti dayọ̀ ní. Kérúbù Séráfù o. Àjọ ayọ̀ 100 ọdún. ṣojú ẹ̀mí wa. Everybody, Let's celebrate our centenary. it's time to Let's celebrate. celebrate our centenary. Gbogbo ọmọ Mósè Orímọládé. Our centenary. Ọmọ Captain Emmanuel Abíọ́dún wá. Our centenary. All the young ones come, let's Let's celebrate. celebrate our centenary. Ó yá, hello. Ìṣíjú náà kí yóò sì mọ́. Ibi wàhálà lè wá. Hello, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ọba tó fún wa ní orí ọ̀fẹ́ lónìí fún àánú àti ojú rẹ̀ lórí wa, ipá àti ààbò rẹ̀ lórí wa, ìdáǹdè àti ọlá rẹ̀ lórí wa, tó tún fún wa lórí ọ̀fẹ́ láti wá sórí àkọ́tún ètò Ohun Awon Kerubu lónìí. Ipá ńlá tó borí pa adúpẹ́ o, agbára tó ju agbára lọ, àyàn lógo. Àti kó lábala Centenary ní ìta fi ṣe CNS at 100 gẹ́gẹ́ bí Ọlọ́run alààyè ti ń ràn wá lọ́wọ́ lórí ètò tòní. Ohun tí mo mú wá tá a mú wá lónìí lórí ètò tòní, lẹ́nìí gangan. òun ni Olúwa wí. Olúwa wí. Mo máa mú ìṣẹ̀lẹ̀ kékeré kan wá. Kí sì ni ìṣẹ̀lẹ̀ náà? Báwo ló ṣe lọ? Òun ni wípé Ofemi, Bàbá àjọ. ìránṣẹ́ Ọlọ́run alààyè kan. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé, mo fẹ́ kí a fọkàn sí nǹkan tá a fẹ́ sọ lórí ètò tóní. Ká lè wo ọgbọ́n torí èèyàn kan ò ga ju ẹ̀kọ́ lọ. Èèyàn kan ò sì gbájú ọgbọ́n lọ. Bẹ́ẹ̀ni. Títí tí èèyàn máa fi wálé àṣà ló máa kẹ́kọ̀ọ́ lọ́nà kan tàbí òmíràn. Alàgbà kan wà nínú iṣẹ́ ìránṣẹ́ kan. Nínú àwọn tí Ọlọ́run ń pè tó yàn tó ṣe lógo, ó fún wọn ní orí ọ̀fẹ́ wípé kí wọ́n gbé ìjọ kalẹ̀. Nígbà tó wọ́n gbé ìjọ yìí kalẹ̀, wọ́n wá ń la ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá láti ní ilẹ̀. Wọ́n ń la ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá láti ní ilẹ̀. Ọkùnrin kan wá jẹ́ ọkùnrin ọlọ́rọ̀. Ó wá wò wípé bàbá, èyí tẹ́ ẹ fi ń dààmú lọ tẹ́ ń dààmú bọ́ tẹ́ ń ṣe làálàá lọ ṣe làálàá bọ́ òun ní ilẹ̀ kan níbì kan 2 plots ní ilẹ̀ yìí. Ó dà wọ́n á fún yín ní 1 plot ńbẹ̀. Kẹ́ ẹ mú ìkànnì wọ́n á ṣe gbogbo ìwé tẹ́ ẹ máa fi lólẹ̀ yìí fún yín. Òun yọ̀ǹda ẹ̀ fún ìjọ. Ó mú alàgbà yìí lọ síbi tí ilẹ̀ yìí wà. Nígbà tó mú alàgbà yìí débi tí ilẹ̀ wà tó mú débẹ̀ tó mú alàgbà yìí débẹ̀, alàgbà yìí wo ilẹ̀ yìí ó lóun máa padà wá òun á wá rí wọn lórí ọ̀rọ̀ ilẹ̀ yìí. Nígbà tá alàgbà yìí lọ sọ́dọ̀ spiritual father wọn. Ìyẹn bàbá àṣálẹ́ rẹ̀. Ìyẹn bàbá ẹ̀mí. Ìyẹn bàbá ẹ̀mí tó lọ sọ́dọ̀ bàbá ẹ̀mí pé dádì àti orílẹ̀ kan o wọ́n fún wa pé ká máa fi ṣe jọ o ẹ bá mi gbàdúrà sí o kí l'Ọlọ́run sọ o. Ká fojú ẹ̀mí wò ó. Ká fojú ẹ̀mí wò ó.
kó má jẹ́ pé a kàn rọ́ọ̀lù. bẹ́ẹ̀ mọ bẹ́ẹ̀. Bàbá yìí sọ fún alàgbà yìí wípé ilẹ̀ yẹn ò dáa fúnjọ, kò ń ṣe ibi tí wọ́n lè kọ́ chọ́ọ̀chì sí, kò ń ṣe ilẹ̀ tó dáa fún wọn láti kọ́ chọ́ọ̀chì sí. Ó dáa, alàgbà yìí yọ̀ǹda ilẹ̀ yìí pé ó dáa, ẹ máa mú ilẹ̀ náà. Bàbá wa nínú ẹ̀mí ti sọ wípé ilẹ̀ yìí kò dáa fún wa láti kọ́ chọ́ọ̀chì sí, ó kúrò ń bẹ̀. Ṣùgbọ́n ìyàlẹ́nu kan ló jẹ́ fún mi wípé dèní eléni bá a ti ń sọ̀rọ̀ yìí, ó fẹ́ mi, bàbá àjọ dèní eléni bá a ti ń sọ̀rọ̀ yìí, ilẹ̀ tí wọ́n sọ pé kò dáa fún chọ́ọ̀chì yìí, ó ní àlékọ́lé Olúwa sí. chọ́ọ̀chì ló wà ń bẹ̀ dèní eléni, ìjọ Ọlọ́run alààyè ló wà ń bẹ̀ dèní eléni, ó sì jọ́ kan lára àwọn ìjọ tó lórúkọ ní ìlú Abẹ́òkúta yìí. Ìbéèrè tèmi wá fẹ́ béèrè ni, bàbá wa àyàn alàgbà tí wọ́n fún ní ilẹ̀ tó sọ pé òun máa lọ bá spiritual father àwọn yìí ní pé ilẹ̀ yẹn ò dáa fún chọ́ọ̀chì, wọ́n sì wà dèní eléni, wọ́n sì wà lẹ́nu wípé à ń ṣe fàákájà lórí ilẹ̀ tó bí tó wà gan-an, wọ́n ń la ọ̀pọ̀lọpọ̀ àwọn àdójúkọ kọjá lórí ilẹ̀ tí wọ́n wà. Ilẹ̀ tí wọ́n sì sọ pé kò dáa fún chọ́ọ̀chì yìí, chọ́ọ̀chì ló wà ń bẹ̀ dèní eléni, ìjọ sì wà lórí ẹ̀, ìjọ Ọlọ́run ló wà ń bẹ̀ dèní eléni, tó sì ń gbèrú tó sì ń tẹ̀síwájú tó sì ń lórúkọ, tẹ̀mí Ọlọ́run sì ń rìn láàrin wọn, tó sì ń farahàn láàrin wọn. Ẹ̀yin olùgbọ́ nílé, ìbéèrè tí mo fẹ́ béèrè ni, ṣé ká wá sọ wípé ẹ̀mí Ọlọ́run ò sọ̀rọ̀ ni, àbí ká sọ pé Olúwa ò wí ni lẹ́nu spiritual father ni, àbí báwo la ṣe lè gba Olúwa wí tòótọ́, báwo la ṣe lè gbà á gbọ́, báwo la ṣe lè mọ̀ pé eléyìí o Olúwa wí tòótọ́ ni. Nítorí pé nípasẹ̀ ọ̀rọ̀ Olúwa wí yìí, ogunlọ́gọ̀ àwọn ènìyàn ti la ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá o. Ọ̀pọ̀lọpọ̀ ìpẹ́lẹ́ ti da ká má sọ mí, bẹ́ẹ̀ ni, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ti da ká má sọ mí, ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ti da ká má sọ mí, ọ̀pọ̀lọpọ̀ okòwò ọjà ó ti da ká má sọ mí, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti ṣìfẹ́ ká má sọ mí. Nípasẹ̀ Olúwa wí yìí tá a sọ̀rọ̀ ẹ̀mí Ọlọ́run di jẹ èyí ò jẹ, jẹ èyí ò jẹ, jẹ èyí ò jẹ. Kọ́lọ́run alààyè kó túbọ̀ ṣàánú wa, kó ràn wá lọ́wọ́. Ìbéèrè tèmi fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn pé ṣé ká sọ wípé Olúwa ò wí ni, àbí báwo la ṣe lè dá Olúwa wí tòótọ́ mọ̀ látẹnu àwọn bàbá wa nínú ẹ̀mí? Ṣé wọn kú bàbá nínú ẹ̀mí ni wọ́n? bẹ́ẹ̀ ni, spiritual leaders and fathers. Tọ́másì ti sọ nǹkan fẹ́yàn, ìgbàgbọ́ wa ni wípé bọ́ ti sọ fún wa yẹn bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí, lóòótọ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí, a sì gbọ́dọ̀ jà wọ́n níyàn, gbọ́dọ̀ yírí ẹ̀ gẹ́gẹ́ bí a ti ṣẹ̀dẹ̀ mọ̀ wípé nínú iṣẹ́ ọwọ́ kíkọ́ gan pàápàá tọ́gà bá sọ wípé rárá o báyìí ló ṣe rí, ìgbàgbọ́ ọmọlẹ́yìn náà ni pé bẹ́ẹ̀ ló ṣe rí. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wá wò nínú ẹ̀mí, nínú iṣẹ́ ìránṣẹ́, nínú iṣẹ́ ìpè, kí ni Olúwa ń bá wa sọ? Tọ́lọ́run bá ń bá wa sọ̀rọ̀, báwo la ṣe mọ̀ báyìí ni Olúwa wí tòótọ́? Báwo la ṣe mọ̀ wípé Olúwa gan-an ló wí tí kì í ṣe tara títara ò sí bẹ́ẹ̀, àti pé báwo la ṣe lè máa dá Olúwa wí tòótọ́ mọ̀? Nítorí wípé nípasẹ̀ Olúwa wí oríṣiríṣi ló ti ṣẹlẹ̀. Bàbá àjọ tí n bá padà dé a ó ṣí ojú òpó sílẹ̀ fún gbogbo àwọn tá a bá fẹ́ pè wọlé láti dá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Olúwa wí òun ni ọ̀rọ̀ náà tá à ń gbéyẹ̀wò lórí ètò. Ẹ ṣeun púpọ̀ ìpè wá pẹ̀lú wa. ẹ wo ìbò ayọ̀ ọba ẹ̀rí tó ti nawọ́ àánú sáwa ènìyàn rẹ̀. The Sacred Sea and Earth Church of Nigeria and overseas Ebenezer Model Parish aka Temple of Miracle 5 Solanke Street Abiola Way Abẹ́òkúta Ogun State ló ń pe gbogbo ènìyàn síbi àràgbá yamuyamu ìsọjí àánú ìta gbangba ọlọ́jọ́ mẹ́ta gbáko tí ọba onímájẹ̀mú pàṣẹ ìgbékalẹ̀ rẹ̀ 3 days open air mercy crusade pẹ̀lú àkòrí àánú lẹ́ẹ̀kan sí mercy once again rẹ̀ láti Friday 13 sí Sunday 15 June 2025 aago 5 ìrọ̀lẹ́ ojoojúmọ́ lè tó a máa bẹ̀rẹ̀ yàtọ̀ sí tọjọ́ Sunday tó jáṣe kágbá tó máa bẹ̀rẹ̀ láago 4 ìrọ̀lẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run àtolórin ẹ̀mí ló máa wà níbẹ̀. Mínísítà Adéọlá Adésílé, Mínísítà Olúmáyọ̀wá Dynamic, Lady Evangelist Táíwò Akínbọ́rọ̀, Ebenezer Model Voices ni host choir, while Pastor Àbáyọ̀mí Olúgbà is the convener. Nígbà tí bàbá wa Senior Elder Apostle A.A. Dọ̀pẹ̀ún jẹ́ olùgbàlejò àgbà. Máa bọ̀, àánú ti ń dúró dè ọ́.
bàbá o bàbá ọ̀run Èdùmàrè. ayẹyẹ 100 ọdún kérúbù àti séráfù ti bẹ̀rẹ̀ hallelujah. lọ́jọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún 1925 Mósè Orímọládé tún ọ̀là ṣe gba ìpè láti dá ẹgbẹ́ kérúbù àti séráfù sílẹ̀. pẹ̀lú omidan Christiana Abiodun Emmanuel ọmọ bíbí Akíṣọ̀wọ́n lórí àgbékalẹ̀ àti ìdásílẹ̀ ẹgbẹ́ onígbàgbọ́ ìyanu ńlá yìí nílẹ̀ Áfíríkà. ìṣọ̀kan àwọn akọni méjì yìí ló ṣe kò kárí ìdásílẹ̀ ìjọ kérúbù àti séráfù. pẹ̀lú ẹ̀ka káàkiri àgbáyé àkórí ayẹyẹ 100 ọdún wa ni 100 ọdún láìsí ààlà. oríṣiríṣi ayẹyẹ láti ṣètò fún àjọyọ̀ 100 ọdún náà. ìsọjí alágbára ní gbogbo ìjọ káàkiri àgbáyé. ìdánilẹ́kọ̀ọ́ àti àpérò oríṣiríṣi tó kún fún ẹ̀mí. ìrìn àjò ayẹyẹ láti Oǹdó ìlú abínibí Orímọládé sí àgọ́ ìṣòfin lẹ́kọ̀ọ́ níbi tí a ti pilẹ̀ ìjọ kérúbù àti séráfù. olùkéde ìgbìmọ̀ ayẹyẹ 100 ọdún ti ìjọ kérúbù àti séráfù. Inú ẹgbẹ́ mímọ́ yìí tí mo sì sí gbé kalẹ̀ lọ́lọ́wọ́ ṣàwọn tirẹ̀ ní àyànfẹ́. Aráyé lè má kẹ́gàn, aráyé lè má ṣàtà, ṣùgbọ́n séráfù mọ́ ẹni tí wọ́n sìn. ẹ káàbọ̀ padà sórí ètò Ohun Àwọn Kerubu Akeyi. on FM láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní òkè tèmídìrè Ofemi bàbá àjọ Olúwawí là ń sọ̀rọ̀ nípa rẹ̀ Olúwawí lórí ètò tòní. ṣé ká sọ pé Olúwa ò wí mọ́ ni fún ẹ̀yin tẹ́ ti ń bá wa bọ̀ lórí ètò yìí tẹ́ ti ń gbọ́ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí lẹ rí sọ sọ́rọ̀ yìí 0707 316 0403 0707 316 0403 0812 411 3677 0812 411 3677 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè sí Olúwawí. Wọ́n gbà tán rí lẹ̀ wọ́n láwọn máa padà lọ sọ fún bàbá àwọn spiritual father àwọn nínú Olúwa ní pé ọ̀rọ̀ ilẹ̀ yìí àwọn orílẹ̀ kan o èèyàn kan yàn ń da ilẹ̀ fáwọn o ẹ bá wa gbàdúrà sí o nígbà tán gbàdúrà sí ilẹ̀ yìí nígbà tán gbàdúrà sí ilẹ̀ yìí bàbá sọ wípé ilẹ̀ yẹn ò dá fún chọ́ọ̀chì wọn ò lè kọ́ chọ́ọ̀chì síbẹ̀ kò dá fún iṣẹ́ ìsìn rárá ṣùgbọ́n dè ní lẹ́ni ilẹ̀ tó sọ pé kò dá yìí chọ́ọ̀chì gan ló wà ń bẹ̀ chọ́ọ̀chì yìí dẹ̀ ń gbèrú dáadáa ẹ̀mí Ọlọ́run sì rìn kọjá níbẹ̀ ọwọ́ Ọlọ́run sì rìn kọjá níbẹ̀ ìránṣẹ́ Ọlọ́run tó sọ fún pé ilẹ̀ yóò dá yìí in fact ibi tó wà gan báyìí wọ́n sì ń la àwọn nǹkan kan tàbí òmíràn wọ́n ń là kọjá kí ni ojú ìwòye wa ṣé ká sọ wípé Olúwa ò wí ni àbí báwo la ṣe máa dá Olúwa wí tòótọ́ mọ̀ nípasẹ̀ Olúwa wí yìí. bàbá àjọ tí ẹ tiẹ̀ jẹ́ ká wò ó báyìí arábìnrin kan torí ìṣẹ̀lẹ̀ tẹ́ sọ yìí ó fẹ́ jọ ìṣẹ̀lẹ̀ kan tèmi náà ó mọ̀ arábìnrin yìí ó fẹ́ràn kó máa dáná ṣùgbọ́n gbogbo àwọn olúwawí tó ń sọ fún ni wípé ọ̀nà ẹ ò gbàbẹ̀ máa olúwawí pé kì í ṣọ̀nà ẹ rárá ṣùgbọ́n arábìnrin yìí ó ṣàǹfarajìn ó tẹ̀síwájú nínú iṣẹ́ yẹn dèní eléni yìí ó ti ní bíi ítírì méjì olúwa dẹ̀ wípé kì í ṣọ̀nà ẹ̀ ó jẹ́ ká máa wò wípé olúwawí báwo la ṣe lè dá èyí tó jó òótọ́ mọ̀ wípé ní tòótọ́ olúwa ló wí tí kì í ṣe nú. ẹ̀yin bàbá ọ̀rọ̀ rèé o ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa nílé ọ̀rọ̀ rèé kó má dàgbà àwa nìkan hello ẹ kúrọ̀ lẹ́sà. orúkọ mi ni nàìjíríà púpọ̀ ọlá láti kíkọ. ẹ káàbọ̀ sórí ètò alàgbà ìlẹ́jà púpọ̀ ọlá ẹ káàbọ̀ sórí ètò. mo fẹ́ dá sí ọ̀rọ̀ ìyẹmú wa ni. a wà pẹ̀lú yín bàbá wa à ń gbọ́ yín. ohun tí mo wòye rè sà. hello. a wà pẹ̀lú yín bàbá wa à ń gbọ́ yín dáadáa. ohun tí mo kọ́kọ́ wòye òní wípé ẹni yẹn gbogbo ṣèdánù fa ọlọ́run kí ló dé tí ò ṣètò ọlọ́run lọ fúnra ẹ̀ kó kọ́kọ́ béèrè lọ́wọ́ ọlọ́run kó tó lọ béèrè lọ́wọ́ bàbá àsàlẹ̀. nítorí ó fọ ọlọ́run bẹ́ẹ̀ ó wá tọ ọlọ́run ènìyàn lẹ́yìn. bẹ́ẹ̀ kẹ̀ ẹ̀mí táwọn yìí ó lè rí bí tọ́lọ́ bá ní kò rí lọ. ohun tọ́lọ́ bá fi rìn rìn ló máa rí. bẹ́ẹ̀ sì ni ìpele ní ọ̀rọ̀ ẹ̀mí tàbí ìran rírí. nítorí wọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀mí wọ́n ní àjùra wa lọ nínú ẹ̀mí. ohun tí ènìyàn bá rí nínú ẹ̀mí ló máa sọ. bẹ́ẹ̀ kẹ̀ tí ọlọ́run bá wí pé tí bá ṣe jẹ́ ìròyìn ló sọ bẹ́ẹ̀ ó ṣòro láti judge. ìyàn kan máa sílẹ̀ pé ìwà àtọ́lọ́run lẹ lọ́jọ́.
ṣùgbọ́n kí ìgbẹ́kẹ̀lé wa kó má fi sí nínú àwọn ẹran ara lọ́pọ̀lọpọ̀ kó jẹ́ pé àwa àti ọlọ́run gan ó yẹ ká jọ ní communication ó yẹ ká jọ ní àjọṣepọ̀ tó dánmọ́rán. bẹ́ẹ̀ ni àjọṣepọ̀ tó dánmọ́rán. ohun tí mo tún wá rò ni pé ó ṣeé ṣe kó jẹ́ pé bàbá tó lọ sọ̀rọ̀ lò tó jẹ́ bàbá wọn nínú ẹ̀mí yìí ó lè má fẹ́ jẹ́ kó ní ilẹ̀ yẹn ó lè má fẹ́ jẹ́ kó ní ṣọ́ọ̀ṣì yẹn síbẹ̀ kó wá sọ wípé olúwa wípé ẹ jẹ́ mọ̀ pé tá a bá jẹ́fẹ̀ẹ́ gbà nǹkan náà lọ́wọ́ èèyàn tá a bá sọ pé olúwa wípé ẹni àyàndẹ́ ẹ ní torí pé olúwa ló wípé. ó fi ṣàkóso àgàrà tí ò fẹ́ kékeré ga. lóòótọ́ olúwa máa wípé tó jẹ́ máa wá sí ìmúṣẹ. àwa àti ọlọ́run wa ló wá kù sí láti mọ̀ pé sọ́lọ́run ló ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ àbí ènìyàn ló ń sọ̀rọ̀ àbí ẹ̀mí èṣù ló ń sọ̀rọ̀. àjọṣepọ̀ àwa àti ọlọ́run ló wá kù sí lọ́wọ́ láti mọ̀ bíyá ọlọ́run ló ń bá mi sọ̀rọ̀ ṣùgbọ́n tó ju ibẹ̀ ni wípé káwọn wa gbogbo fúnra wa ká súnmọ́ ọlọ́run ju ènìyàn lọ. olúwa ṣeun ẹ ṣeun púpọ̀ bàbá wa ẹ ṣeun púpọ̀ àdúpẹ́. ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun púpọ̀ bàbá wa Elijah púpọ̀ ọlá láti Kútọ̀ ẹ ṣe púpọ̀ tẹ̀dá sí tó ẹ ṣe púpọ̀ ìyẹn ni wípé ìránṣẹ́ ọlọ́run tó lọ bá bàbá wọn nínú olúwa yẹn ṣáwọn náà kì í ṣe ìránṣẹ́ ọlọ́run ni àjọṣepọ̀ wọn láàrin àwọn àtọlọ́run ó gbọ́ ó ní í ṣe pẹ̀lú bí olúwa àti wípé fífi ìgbẹ́kẹ̀lé wa sínú ènìyàn dípò tọlọ́run. pé ohun tí bàbá mi nínú olúwa bá ti sọ ọ̀rọ̀ ńlá ni. ẹlòmíràn ní bàbá mi nínú olúwa ló ní ìfẹ́yàwó méjì bàbá mi nínú olúwa ló ní ìfẹ́yàwó mẹ́ta bàbá mi nínú olúwa ló sọ pé oníyàwó púpọ̀ ni mí. tàbí kọ́ńtẹ̀ máa ní bàbá mi nínú olúwa sọ pé olúwa wí pé nígbà tó olúwa ò sì wí. bàbá àjọ ẹkùn Jeremáyà orí 3 ẹsẹ̀ 17 ó ní tàlẹ́ni tí ń wí tí sì í ṣe nígbà tó olúwa ò tí ì pàṣẹ rẹ̀. 0707 316 0403 0707 316 0403 0812 411 3677 0812 411 3677. hello ta ló wà ń bẹ̀? hello alákìjà bóyá jákàdókè lọ́hùn. òyàn babaládùúrà àti jólùrọ̀pò rẹ̀ nígbà tí ìpèdè láti mú relé òyàn àwọn apọ́sítélì láti gbé ní ẹgbẹ́ náà kí wọ́n múra láti tan iná kalẹ̀. ẹgbẹ́ náà la fi rán wọn sí orí mọ́ládé. la fi fẹ́ ṣèpìlẹ̀ ẹnikẹ́ni fẹsẹ̀ lé. kí ìbùkún ayérayé lè jẹ́ tiwa. bí wọ́n. ẹ̀wú ìbò ayọ̀ ọba ẹ̀rí tó ti nawọ́ àánú sáwọ́ ènìyàn rẹ̀ the Sacred Sea and S Church of Nigeria and overseas Ebenezer Model Parish aka Temple of Miracle 5 Solanke Street Abiola Way Abẹ́òkúta Ogun State ló ń pe gbogbo ènìyàn síbi àràgbá yamuyamu ìsọjí àánú ìta gbangba ọlọ́jọ́ mẹ́ta gbáko tí ọba onímájẹ̀mú pàṣẹ ìgbékalẹ̀ rẹ̀ 3 days open air mercy crusade pẹ̀lú àkòrí àánú lẹ́ẹ̀kan sí mercy once again rẹ̀ láti Friday 13 sí Sunday 15 June 2025 aago 5 ìrọ̀lẹ́ ojoojúmọ́ lè tó a máa bẹ̀rẹ̀ yàtọ̀ sí tọjọ́ Sunday tó jáṣe kágbá tó máa bẹ̀rẹ̀ láago 4 ìrọ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run àtolórin ẹ̀mí ló máa wà níbẹ̀ Minister Adéọlá Adésílé Minister Olúmáyọ̀wá Dynamic Lady Evangelist Táíwò Akínbọ́rọ̀ Ebenezer Model Voices ni host choir while Pastor Àbáyọ̀mí Olúgbà is the convener nígbà tí bàbá wa Senior Elder Apostle A.A. Dọ̀pẹ̀mú jẹ́ olùgbàlejò àgbà máa bọ̀ àánú ti ń dúró dè ọ́. wọ́n ti jẹ́ olóye tí wọ́n jẹ́ onírẹ̀lẹ̀ láti tẹ̀lé pàṣẹ Jésù Olúwa ká lè ṣe wọ́n láṣẹ pé bí apọ́sítélì gbani tí àdúrà wọn jẹ́ amúgbé iná ẹgbẹ́ náà.
adúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè adúpẹ́ ètò ohun àwọn Kerubu FM tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láti lè ṣe sweet 107.1 FM ní òkè tèmídìrè nílùú Abẹ́òkúta adúpẹ́ o olúwawí òun ni kókó ọ̀rọ̀ tí à ń gbéyàwó lórí ètò yìí olúwawí báwo la ṣe lè dá olúwawí. hello sir. ẹ kúrò lẹ́sà. hello sir. ẹ kúrò lẹ́sà. kí ló kọ́yìn àti bọ́lẹ̀ tí ń pè wá sà. ẹ kúṣẹ́ olúwa sà. yes sir. olúwa tí mo máa sọ agbára dé. àmì sà. inú mi dùn fún ìbéèrè tẹ béèrè yẹn. kí lórúkọ yín àti bọ́lẹ̀ tí ń pè wá sà. kí lórúkọ yín àti bọ́lẹ̀ tí ń pè wá. ok orúkọ mi ni Olúṣẹ́gun láti Tèmídìrè. ẹ káàbọ̀ sórí ètò sà. ṣé àbáwo ìwé ìdìbò lórí ètò. ok sà. ó ti sọ gbogbo ọ̀rọ̀ yẹn tán. ìtẹ̀rọ ní ètò láti ètò tó 22 tó parí sí yẹn. ó ti la gbogbo àdéhùn ọ̀rọ̀ yẹn ó ti sọ fún wa. a lè láti máa gbẹ́sẹ̀ lu ká máa gbé gbogbo ọkàn wa lé àwọn olúwa sọ pé. ilé lè sọ fún wa pé níbẹ̀ yẹn ó ní èmi ò gbé wòlíì kan ti gbé fún wọn ṣùgbọ́n nítorí àkókò tí a bá ta abẹ yẹn a rí i pé àlàyé yẹn ó kún dáadáa. wòlíì tó bá ti sọ pé nígbà tó wúwa ò sọ pé wòlíì yẹn ti ṣe wòlíì Ọlọ́run ti ṣe wòlíì òtítọ́. gẹ́gẹ́ bí àwọn bàbá tó ti sọ̀rọ̀ síwájú gbogbo wa ní láti lọ síwájú Olúwa á mọ̀ pé ọmọ Ọlọ́run ni gbogbo wa jẹ́ bí ẹni tí Ọlọ́run ò sì gbọ́ láti bá sọ̀rọ̀ ó lè bá bàbá ẹ̀ sọ̀rọ̀ ṣe wọ́n jẹ́ tó Olúwa wípé wọ́n ti pọ̀ lóde tó ẹgbẹ́ a ní láti máa kíyèsí ọ̀nà wa. a ní láti kíyèsára. gbogbo àwọn wòlíì èké kẹ́nìkan tó ṣiṣẹ́ débi láti máa wá sí èké tó tiẹ̀ ó ní láti ní nǹkan kan ní ìwà ràn wá lọ́wọ́. àmì ẹ ṣé ń gbọ́ bàbá wa Olúwaṣẹ́gun láti Tèmídìrè tẹ́ ẹ bá wa dá sétò ẹ ṣé púpọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín. ó fẹ́ mi ó lágbára bàbá àjọ olúwawí lágbára ó lágbára ó lékè nǹkan kọ́lọ̀ túbọ̀ ṣàánú wa ní nítorí bàbá jẹ́ kó yé wa wípé oríṣiríṣi àwọn wòlíì èké wọ́n ti kún ta lónìí. wọ́n wí nígbà tó lúwa ò sọ. wọ́n wí nígbà tó lúwa ò wí. wọ́n ti fi eléyìí dán ọ̀pọ̀lọpọ̀ ilé rú. in fact ó lágbára. wọ́n ti fi ṣe àwọn ènìyàn lọ́nà ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ló wà nínú ìpòrúru ọkàn báyìí nípa olúwa wí. ọ̀pọ̀lọpọ̀ ìjọ ọlọ́run ló ti fẹ́ di nǹkan míì nípasẹ̀ olúwa wí. ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ okòwò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ni ò lọ déédéé mọ́ nípasẹ̀ olúwa wí aṣáfin gbáǹdì tá a bá ti fẹ́ tí àwọn èèyàn síbi tí ò yẹ ká tì wọ́n sí à sọ wípé olúwa wí kò yẹ kó rí bẹ́ẹ̀. bàbá àjọ ẹjẹ́ àtúwò báyìí níjọ́ tá a bá ti sọ́dẹ̀ tá a bá ti rí wípé ẹsẹ̀ àwọn ọmọ ìjọ ò pé àbí ìṣòro tẹ̀sẹ̀ wọn ò bá ti pé wọ́n bá ti lè dé báyìí olúwa wí wípé ká ṣe ìsọjí ọlọ́jọ́ mẹ́ta nígbà tó olúwa ò wí ẹ ti mọ̀ pé wọ́n fẹ́ nìyẹn bẹ́ẹ̀ bá ti sọ bẹ́ẹ̀ wá wá kíákíá. àwọn olúwa wí tá a fi ń kówó jọ àwọn olúwa wí tá a fi ń ṣe nǹkan tí ò tọ́ ọlọ́run pè wá sí ìrònú pè wá dà lónìí 0707 316 0403 0707 316 0403 0812 411 3677 0812 411 3677 alàgbà ń ṣiṣẹ́ ìrànṣẹ́ adẹ̀rẹ̀ aláàánú kan tó sọ pé dádì mo ní ilẹ̀ 2 plots ẹ wá mú 1 plot ńbẹ̀ kẹ́ máa lò opportunity. ṣùgbọ́n gbà tó ń débi ilẹ̀ yẹn alàgbà sọ pé òun máa padà wá màá wá fún yín lésì. gẹ́gẹ́ bí ẹni tó gbẹ̀kọ́. wá lọ bá bàbá wọn nínú olúwa nígbà tó lọ bá bàbá wọn nínú olúwa yẹn bàbá wọn nínú olúwa sọ pé ilẹ̀ yẹn ò dá fún chọ́ọ̀chì kò ń ṣe ilẹ̀ tán lè lò fún ilé olúwa kò dá fún ilé olúwa ṣùgbọ́n dè ní ilé ní ilẹ̀ tán sọ pé kò dá fún chọ́ọ̀chì ló wà ilé olúwa wà ńbẹ̀ chọ́ọ̀chì ló wà ńbẹ̀ tó ń tẹ̀síwájú tó dẹ̀ ń gbèrú gidigidi tẹ̀mí ọlọ́run dẹ̀ rìn kọjá láàrin wọn tolúwa sì ń fọhùn láàrin wọn chọ́ọ̀chì ló wà ńbẹ̀ dè ní ilé ní ṣùgbọ́n alàgbà tán sọ fún wípé tó sọ fún pé kò bẹ̀ ò dá fún chọ́ọ̀chì àwọn ibi tó ń ralẹ̀ sí àbí ibi tó ń wà
wọ́n sì ní àwọn ìlàkọjá àbí àdójúkọ kan lórí ilẹ̀ níbẹ̀ ṣé ká wá sọ pé olúwa òwe ni báwo la ṣe lè dá olúwa wí tó tọ́ mọ́ ṣé gbogbo ìgbà lolúwa máa ń wí ṣé nígbà míì ẹ wo ó lágbára púpọ̀ etí aṣọ olúwa mi ẹlòmíì wà ká tó ṣẹ́jú pẹ́ láàrin kadiju kàlà olúwa ti wí. àfi ká nímọ̀ dáadáa káwọn èèyàn nímọ̀ ó ní ká máa fẹ̀mí dán mi wò ká lè mọ èyí tó ń ṣe kíni tó ń ṣe òtítọ́ tó ń ṣe rere ká máa fẹ̀mí dún ẹ̀mí wò ṣé wọ́n tó sí nínú ẹ̀mí ló fẹ́ sọ fún pé olúwa wí ló fẹ́ fẹ̀mí darí ìwọ ló fẹ́ fẹ̀mí darí. a ti gbà bẹ́ẹ̀ kíákíá. aṣákan lọ chọ́ọ̀chì ṣá nígbà tó gbé sunday medicine lomi ò kì í gbàdúrà ńlé tó bá ti jí láàárọ̀ tó bá ti máṣọ báyìí ọjà ìyá nìyẹn 0707-316-0403 0812-411-3677 alákìjà jádókè lọ́hùn náà jákàdókè lọ́hùn gbé àwọn báyìí. tí wọ́n jẹ́ onírẹ̀lẹ̀ láti tẹ̀lé pàṣẹ Jésù Olúwa ká lè ṣe wọ́n láṣẹ pé bí apọ́sítélì gbani tí àdúrà wọn jẹ́ amúbìínà ẹgbẹ́ o tí mo ṣe Orímọládé gbé kalẹ̀ yìí ìgbìmọ̀ tí kò lè bàjẹ́ ní ẹni bá ti fẹsẹ̀ lé o ayérayé yóò máa jẹ́ tirẹ̀. bẹ́ẹ̀ ni ká kíyèsára bá a ti ń gbẹ́sẹ̀ lé bá a ti ń fẹsẹ̀ pé nítorí bíbélì sọ pé ìpìlẹ̀ mìíràn lẹ́nìkan kò lè fi lélẹ̀ mọ́ àfẹ́ tí Jésù ti ṣe gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n ọ̀mọ̀lé ká kíyèsára bí a ti ṣe kíni bí a ti mọ̀ ọ́ lé kálẹ̀ mí kíyèsára gidi gan bí a ti mọ̀ ọ́ lé Kristi ti fi ìpìlẹ̀ rẹ̀ lélẹ̀ nínú ayé wa ó ti fi lélẹ̀ nínú ìjọ Ọlọ́run lónìí kí gbogbo wa lẹ̀ mí kíyèsára dáadáa bá a ti mọ̀ ọ́ lé bá a ti mọ̀ ọ́ lé nípa ọ̀rọ̀ ẹnu wa bá a ti mọ̀ ọ́ lé nípasẹ̀ nǹkan tá a fẹ́ jẹ bá a ti mọ̀ ọ́ lé nípasẹ̀ nǹkan tá a fẹ́ jẹ bá a ṣe mọ̀ ọ́ lé nípasẹ̀ bí tá a fẹ́ gbà bá a ṣe mọ̀ ọ́ lé nípasẹ̀ ohun tá a fẹ́ dà ká kíyèsára bí a ti mọ̀ ọ́ lé nítorí pé Olúwa wí tá à ń sọ yìí ẹlòmíì àti níwájú Ọlọ́run àti ènìyàn níwájú ọba tí a kò gbọdọ̀ pé jẹ́rìí irọ́ dẹ̀ ló fẹ́ pa o. wọ́n á tún máa fi ra wọn rí. níwájú Ọlọ́run àti èèyàn níwájú ọba tí a kò pọ̀ pé jẹ́rìí irọ́ níwájú ọba tí màá jí ìfún lọ́jọ́ ìkẹyìn 0707-316-0403 0707-316-0403 0812-411-3677 0812-411-3677 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pèsè bí ẹ̀yin náà fẹ́ dá sọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ lórí ètò Ohun Àwọn Kérúbù on FM lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè tèmídìrè ní ìlú Abẹ́òkúta kétékété là ń gbọ́ yín o ẹ ṣé púpọ̀ ìpẹ́ wá pẹ̀lú wa. Òyàn babaládùúrà àti jólùrọ̀pọ̀ rẹ̀ nígbà tí ìpèdè láti mú relé. Òyàn àwọn apọ́sítélì láti gbé ní ẹgbẹ́ náà kí wọ́n múra láti tan iná kalẹ̀. bẹ́ẹ̀ ni bí a ṣe ń tẹ̀síwájú lórí ètò Ohun Àwọn Kérúbù on FM lónìí Olúwa wí là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Olúwa wí o. ọkùnrin kan àti lédì kan wọ́n pàdé wọ́n jọ ń ṣe dọ́rẹ̀ẹ́ wọ́n ń dọ́rẹ̀ẹ́ nítorí pé alàgbà ò ṣàfẹ́ inú alàgbà ò dùn sí ìṣọ̀kan ìṣọ̀rẹ́ wọn yẹn alàgbà ya pé sisi sẹ́yìn broda yẹn Olúwa wí sọ pé kò ń ṣe ọkọ yín kò ń ṣọkọ yín kò ń ṣọkọ yín ẹ rí i pé kò sí change lọ́wọ́ ẹ̀ ni kí ló fẹ́ fi tọ́jú yín náà Olúwa sọ pé kò ń ṣọkọ yín bí sísá náà ṣe fún wọn lẹ́nìyẹn ní sísá bá bá tiẹ̀ lọ broda tó sọ pé kò ń ṣọkọ wọn yìí tó sọ pé nítorí pé kò ní change náà fi Olúwa wí náà fi gbáǹdì tó fi ṣí lọ́nà tó fi tì lẹ́yìn tó fi ti ọ̀rọ̀ wọn lẹ́yìn ọ̀rọ̀ àrékèrèkè ọ̀rọ̀ ẹ̀tàn ọ̀rọ̀ màdàrú tó fi tì lẹ́yìn broda yìí ti di olóríire èèyàn ó ti jẹ́ èèyàn bí mo ṣe ń sọ yìí sísá yìí ṣì wà lẹ́nu pé àwọn ilé tẹ́ ẹ ti fi dàrú wọ́n bá yín kọ́lẹ̀ o àwọn tẹ́ ẹ ti fi ṣì lọ́nà akọ̀wé ọ̀rọ̀ ń kọ́lẹ̀ o gbogbo ohun tẹ́ ẹ ti folúwa wí ṣe tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ ẹ rántí wípé ẹ padà jíyẹn o a máa jíyẹn lọ́jọ́ ìdájọ́ fún ìdí èyí ẹ gbà kíyèsára. 0707-316-0403
0403. hello ẹ kúrò lẹ́ mà. ẹ kúrò lẹ́ sà. kò ṣe olúwa o. yes sà kí lórúkọ yín àti ibùdó tí ń pè wá sà. olúwa fagbára lọ sún ọ. àmì sà. láti ilé abẹ́òkúta la fi ń pè yín o. kí lórúkọ yín sà. àwọn ọmọ yín nínú olúwa ni o. à ń gbọ́ yín sà kí lórúkọ yín sà. ẹ ní àìsí ìbẹ̀rù ọlọ́run. kí lórúkọ yín bàbá wa. orúkọ mi ní alàgbà iṣẹ́ òkúra. kí lẹ pè é. alàgbà bàbá aládùúrà iṣẹ́ olúwa. bàbá aládùúrà iṣẹ́ olúwa ẹ káàbọ̀ sórí ètò à ń gbọ́ yín bàbá wa. yẹ́sà sẹ́yìn kò sí ìbẹ̀rù ọlọ́run mọ́ ló gba ìjọjẹ́ lónìí. àìsí ìbẹ̀rù ọlọ́run mọ́ kí la fẹ́ jẹ kí la fẹ́ mú gangan òun ló ń jọba nínú ìjọ lónìí. ibi tó ti fẹ́ sọ̀rọ̀ ọlọ́run ní tòótọ́ kò sáàyè níbẹ̀. ibi tí òsì sáàyè ọ̀rọ̀ ọlọ́run kí lè rò pé lè kó wà níbẹ̀. ọlọ́run á túbọ̀ máa fún un nínú okun àti agbára. àmín. agbára tẹ́ túbọ̀ máa fi ṣe iṣẹ́ ìránṣẹ́ yìí tí ó fi lè gbèrò débi pé gbogbo ọkàn pátápátá ní ìní àǹfààní láti máa gbọ́ ọlọ́run àdáyà fi fún yín. àmín. ẹ ṣe gan fún àwọn ètò yìí. ẹ ṣeun púpọ̀ bàbá wa. ọlọ́run á túbọ̀ ìpínwádé olóògbé. àmín àmín ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun bàbá wa bàbá aládùúrà iṣẹ́ olúwa àwọn tẹ́lẹ̀dá láṣẹ iṣẹ́ olúwa àwọn ni wọ́n pèsè orí ètò bàbá aládùúrà tẹ́lẹ̀dá láṣẹ iṣẹ́ olúwa. bàbá àjọ ẹ jẹ́ káwọn èèyàn máa rántí wípé gbogbo ilé tó o kó jọ gbogbo ọ̀rọ̀ tó o nílé ní látara papolúwa wí tólúwa ò sì wí tólúwa ò wí. máa rántí wípé ọjọ́ kan ń bọ̀ wàá sọ fẹ́ni tó rán ẹni tó sọ pé ó rán ẹ yẹn tí ò dẹ̀ rán ẹ níṣẹ́ o máa rí lójúkojú wàá rí lójúkojú ẹ máa dúró tira yín báyìí ẹ máa rí ra yín wàá máa ṣàlàyé wàá wá ṣàlàyé dáadáa. àgbájọ tó ní wá sọ pé a ó dúró wájú ọba a ó bá àwọn áńgẹ́lì kọrin gbogbo ẹ̀ la máa kọ sílẹ̀ gbogbo àwọn tẹ́ ẹ fẹ́ olúwa wí já mọ́tò gbà lọ́wọ́ wọn gbogbo àwọn tẹ́ ẹ fẹ́ olúwa wí gba lé lọ́wọ́ wọn. bàbá àjọ olúwa sọ fún mi wípé 1 million wà lápò ẹ kò sílẹ̀ ní ìsinsìnyí kó o tó délé tó o bá gbà mí gbọ́ tó o gba ìpè orí mi gbọ́. wọ́n gbà yín gbọ́ lóòótọ́ wọ́n send owó yẹn sínú àkáǹtì yín ṣùgbọ́n wọn ò rí 1 million. olúwa wí ohun tá a ti fi olúwa wí tá a ti sọ́ di láwùjọ wa lónìí tá a ti sọ́ di nínú ìjọ ọlọ́run lónìí tá a ti sọ́ di láàrin àwọn ọmọ ọlọ́run lónìí tá a sì ti fi ń kogun lọ́gọ̀ àwọn ènìyàn ṣìnà tó inú ìdè inú ìbànújẹ́ tọ́pọ̀lọpọ̀ èèyàn wà lónìí láti inú olúwa wí tẹ́ ẹ sọ lọ́jọ́ sí olúwa wí tẹ́ ẹ sọ lọ́jọ́ sí ló kó bá wọn olúwa wí tẹ́ ẹ sọ lọ́jọ́ sí ló kó yà jẹ wọn olúwa wí tẹ́ ẹ sọ lọ́jọ́ sí ló nà wọ́n pàṣán olúwa wí tẹ́ ẹ sọ lọ́jọ́ sí ló kó wọn ṣìnà ẹ máa jíyìn rẹ o dádì ẹ máa jíyìn rẹ wòlíì a máa ṣàlàyé ẹ̀yin evangelist a máa jíyìn rẹ gbogbo olúwa wí tá a sọ nígbà tọ́lọ́run ò wí nígbà tí ò wí tá a ti sọ pé níwájú olúwa àti ènìyàn níwájú ọba tí a kò gbọdọ̀ pé jẹ́rìí rọ́ níwájú ọba tí màá jíyìn fún lọ́jọ́ ìkẹyìn tó sì ń jẹ́rìí èké nítorí ohun tá a fẹ́ jẹ nítorí ohun tá a fẹ́ jẹ nítorí ohun tá a fẹ́ dà nítorí pé a fẹ́ káwọn èèyàn máa bọ̀wọ̀ fún aláwùjọ mo tiẹ̀ wà ní church kan jẹ́ kan mo wá jókòó lẹ́yìn ẹ̀yìn gbàtà parí sàn má jókòó lẹ́yìn ilẹ̀kùn èèyàn kan sọ pé mẹ́sẹ̀jì tẹ̀sán lẹ́ẹ̀kan ẹ̀ gbóná gan-an mi ṣe ní sọ mẹ́sẹ̀jì nígbà tí wòlíì kìíní kan sọ mẹ́sẹ̀jì kémi wájú kò kí n máa wò kọ́kọ́ máa wò mí bí èmi náà gbọ́dọ̀ sọ mẹ́sẹ̀jì náà wọ́n sọ di competition wòlíì junior mi ni náà tí junior mi bá ti sọ mẹ́sẹ̀jì èmi náà gbọ́dọ̀ sọ mẹ́sẹ̀jì kọ́lé mọ̀ wípé no ọlọ́run junior ẹ̀ sọ mẹ́sẹ̀jì bọ́lọ́run tiẹ̀ fi wọ̀n ẹ́ bí ò fi wọ̀n ẹ́ ìwọ náà ṣàdìde o ṣáàsàn kan kọ́ ṣáà lè mọ̀ wípé ìwọ náà ṣáàsàn kan. ẹ̀dẹ̀ ti gbàgbé wípé gbogbo ohun ìkọ̀kọ̀ tó lúwa ni èyí tó bá sì fi wọ̀n fún wa ní tiwa àti irú ọmọ wa. ó fẹ́ mi bàbá àjọ ọ̀rọ̀ wa tiẹ̀ sọ wípé gbangba lójú rẹ ọlọ́run tó gbogbo tá à ń ṣe tọ̀sán tòru bákan náà ni lójú rẹ olúwa ẹ jẹ́ ká lẹ́mí ìkíyèsára o mo ṣe ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwa ìjọ táwọn wòlíì kúnnú ṣọ́ọ̀ṣì wa jàǹtìrẹrẹ àwọn wòlíì kún bẹ́ẹ̀ bìbà. ìjọ 50 wòlíì 20. ó lágbára ó kún bẹ́ẹ̀ bìbà ó ṣàn ṣe ìtòhùn wọn oríṣiríṣi ìsọjí náà ń gbé kalẹ̀. olúwa wí ń kọlura wọn. mo ń sọ níbi ìpéjọpọ̀ kan lánàá wípé ní irú àkókò báyìí a nílò ìdánilẹ́kọ̀ọ́ nínú ìjọ ọlọ́run ju ìsọjí lọ. bẹ́ẹ̀ni. a nílò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run ju ìsọjí lọ nínú ìjọ ọlọ́run lónìí. ọlọ́run alàyè á ràn wá lọ́wọ́ adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wọlé lórí ètò tòní tẹ́ ẹ bá wa dá sétò yìí lórúkọ jésù àánú ọlọ́run ọ̀gá ògo yóò jùmọ̀ wá pẹ̀lú gbogbo wa ó fẹ́ mi. bàbá àjọ ẹja máa fèyí ṣe lọ nítorí pé bàbá ní ká máa sọ a lè sọ́dọ̀ bàbá àjọ ká máa kúrò níbí ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tẹ́ pè wá àtẹ̀yìn tẹ́ gbọ́ wá nílé lọ́jọ́ mẹ́jọ a ó tún fayọ̀ pàdé Olúwafẹ́mi Daniel Ofemi òun lórúkọ tèmi láyọ̀.
ọjọ́ ń bọ̀ tá ò dán gbàgbọ́ yín wò gbogbo onígbàgbọ́ ayé iná la ó fi dán gbàgbọ́ yín wò ẹni bá jóná ó pàdánù ní pàdánù tọmọtọmọ ní ìtókù kọdún kó parí lórúkọ Jésù a ó pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ọlọ́run ọ̀gá ògo ìbànújẹ́ ẹkún ọ̀fọ̀ kò ní ráyè lọ́ọ̀dẹ ẹnikẹ́ni nínú wa nọ́mbà tẹ ní àǹfààní láti pèsè lẹ́yìn ètò ní bẹ́ẹ̀ inú nǹkan tàbí òmíràn láti bá wa sọ 081-655-372-83 081-655-372-83 ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ bàbá ládùúrà ní Kọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe a ó fayọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ẹkún ọ̀fọ̀ ìbànújẹ́ wàhálà àti ìdààmú kò ní ráyè lọ́ọ̀dẹ ẹnikẹ́ni nínú wa Ohun Àwọn Kérúbù on FM ó dẹ̀sọ̀ tó ń bọ̀ láṣẹ Ọlọ́run ọ̀gá ògo shalom shalom. ayérayé yóò máa jẹ́ tirẹ̀.